ohun tó mú mi débi lèyí ni pé ẹjẹ́ ń sọ kiri kan fún yín ni kì í ṣàyọjú ọ̀kúnlé sáwọn dàbí Adékúnlé o ohun tó ń ṣe ṣàárá fàyà dùgbò tó bá ti jẹ́ nǹkan rédíò wọ́n gbọ́dọ̀ máa pè wá ká máa dá ọ̀hún lóhùn ni ọmọ àná lọ́pẹ̀ ní ọ̀kúnlé ṣàárá ìṣe wá láti ní àlá abúlé bá a síbẹ̀ ìjọba àfojì bàbá sí àgbà kò sí lé ó wá sọ pé kí n wá kí wọ́n ṣe ojú òun ní Kúnlé ṣàárá láàárọ̀ mọ̀ ọ̀gá táwọn bá ti wá lọ́dún yìí a máa wá lọ́dún tó ń bọ̀ jẹ́ ọ̀rọ̀ wẹ̀ lókè Kúnlé sáwọn dàgbà Adékúnlé mo ti wá lọ́dún yìí màá tún wá lọ́dún tó ń bọ̀ jẹ́ ọ̀rọ̀ wẹ̀ lókè ẹlẹ́mìí ò ní gba Kúnlé sáwọn afáyé òun bá mi rìn sí àwọn ọmọ ọmọ kábíyèsí tó tó ọba o ọba tó gbọ́ kábíyèsí òní gbòǹgbò tó ọba o ọba tó ìlànà àwọn ọmọ Pasuma ń gbà ó Pasuma. Ọmọ ọ̀dọ́ lábùjì ẹgbọ́ ọlọ́kọ̀ olórin náà Adékúnlé rédíò ẹgbẹ́ oríṣiríṣi rédíò ló wà àmọ́ mo fẹ́ sọ kí nípa nípa pọ́ńdọ̀gàn tó pọ̀ tó o bá ti ń kọ́ rédíò tó o bá ti gbọ́ pọ́ńdọ̀gàn kò tí ì kó tó wọn bá sọ lòdì sáà báyà gbogbo ọ̀rọ̀ lè má pọ̀ jíkí lẹ́mọ̀ ó máa ṣeré torí mi sàrábà nìkan ó máa bọ́ọ̀lù fún jíkí lẹ́mọ̀ lè léyìn ṣàìtó bàbá inú nǹkan ó ti ọ̀sùn ìyàwó dé ẹgbẹ́ rédíò lára yìí wọ́n lè fẹ́ ó pọ̀ ọlọ́run lórí lórí bẹ́ẹ̀ àwọn èèyàn kan níbi láti ayé mọ́kọ̀ kábíyèsí ọba oníṣàṣà tí bádélé máa jíṣẹ́ yín fún pàṣẹ máa ní kábíyèsí tí bádélé máa jíṣẹ́ yín fún pàṣẹ ọmọ ìyàwó anábì nígbà ṣe dáadáa sí ìpínlẹ̀ táwọn ọ̀rọ̀ kábíyèsí dáadáa ní ẹkún ìkálẹ̀ nìkan tí bádélé máa jíṣẹ́ yín fàlàdì tó jáde àbí nígbà ṣe dáadáa sí mi ìgbà tí kò débi àwọn ìgbà ṣe nípa ọ̀rọ̀ ìkọ̀rọ̀. Ìkọ̀lẹ̀ màmá aládùúgbò màmá wa ni màmá aládùúgbò ìyá dáadáa ìyá aládùúgbò nígbà ìyá pàṣẹ ìyá aládùúgbò ìgbà mi bá ọ̀sẹ̀ sọ̀rọ̀ ìgbà. Ayé tòbí nítorí wo mi ò jẹ́ máa ń rò sí òjò máa ń rò pé jẹ́ ààbò sí ọwọ́ mi máa ń rò lórí wábí kábíyèsí máa ṣe lórí wábí síkì lábàá lórí ẹ̀yìn ọba jáwọn pé adébọ̀ ṣe lélẹ̀ adé ìdìbò ọdún ṣe lélẹ̀ adé ìdìbò níbi tí ọlọ́yin gbogbo ó kàn ní jẹ́ ọlọ́yin nígbà ọlọ́yin gbogbo kò ní jù bẹ́ẹ̀ lọ síkì lọ́nà kábíyèsí bàbá kò sí lórí ẹ̀yìn.